So ka Quran. bẹ́ẹ̀ ni sà. So ti ka ta bi bolo ka di kó má dàbí ọmọ ẹ̀ kan. mo ti kà á tán. O ti ka Quran tán. bẹ́ẹ̀ ni sà. O ti ka tán. naam. Tó dẹ̀ mọ̀ dáadáa. bẹ́ẹ̀ ni sà. Ka súrà tó bá wù ọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ هوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعد يوم
قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتيكم برزق صدق الله العظيم. الله صدق أكبر. الله العظيم. صدق الله العظيم. صدق الله العظيم. Buka comment kan. Ẹ̀rí dẹ̀ pa mí. Wọ́n ní this boy is AI. Wọ́n ní AI ní boy yìí bí Qurani kíkà o. Ibrahim. Naam. Láti Kaduna. Gbé Ọlọ́run tóbi fúnra rẹ̀. Allahu Akbar. Gbé Ọlọ́run tóbi fúnra rẹ̀. Allahu Akbar. O ka Qurani yẹn dáadáa. O try. Àmọ́ bẹ́ẹ̀ bí question kan lọ́wọ́ ẹ̀. Mo dẹ̀ fẹ́ kó sọ òdodo fún mi. Bẹ́ẹ̀ kó sọ òdodo ni kó sọ fún mi o. Kò sáburú ń bẹ o. Question tí mo bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ kò sáburú ń bẹ o. Mo béèrè irú question bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá kan lẹ́ẹ̀kan pé ṣé wọ́n ló ń sọ fún ọmọ ẹ̀. Ó kọ́kọ́ fẹ́ máa ṣe báyìí bàbá kan tó kọ́ ọmọ ẹ̀ pè láti Abuja. Later ó padà wá jẹ́wọ́ pò ní. Ṣé o gbé Quran dání àbí? Bẹ́ẹ̀ni. Tí mo fẹ́ gbọ́ nìyẹn. Òdodo tí mo fẹ́ gbọ́ náà nìyẹn. Láti lè ṣe tí pọ́ǹpì tó ń talẹ̀ tó ń talé wàá gba 200,000 naira. Allahu Akbar. Láti ọ̀dọ̀ Alhaj Muhammad Saheed àti pín owó wọn lánàá àti jẹta àti pín owó wọn. Mo ń bọ̀ jẹ́ ń wá owó fún ẹ ń bí. Owó wa ń bí tí mi ti pín. Láti ọ̀dọ̀ Alhaj Abdulrasaq Abubakar Ọlọ́ntóyìn Abdulrasaq Abubakar tó University ẹ bá ń fún ní 50,000 naira. Jazakumullahu khairan. Amina ya Allah. Amina ya Allah. Owó Alhaji Ridwan Kula ẹ bá ń fún ní 30,000 naira. Allahu Akbar. Láti ọ̀dọ̀ Air Vice Marshal Olúwatóyìn Lárí Ibrahim ẹ bá ń fún ní 10,000 naira. Jazakumullahu khairan. Láti ọ̀dọ̀ Alhaja wa Bọ́lá Músé CEO Boram Oil ìyálàjẹ gbogbo Yorùbá nílùú Kánò ẹ bá ń fún ní 10,000 naira. Mama wa Bọ́lá Jazakumullahu Músé khairan. lánàá ọmọ tó win lánàá yẹn látọ̀fà wọ́n ní ká fọmọ yẹn ní 50,000 naira mi tètè rí mẹ́sẹ̀gì wọn ó padà rí mẹ́sẹ̀gì wọn later wọ́n ní ká fọmọ yẹn ní 50,000 naira. Mama kò ní bàjẹ́ fún yín láíláí. Látọ̀dọ̀ Honourable Engineer Sanusi Ridwan Striker APC Aspirant House of Representatives Ibadan North East South East Federal Constituency ẹ bá ń fi 10,000 naira kún fún. Jazakumullahu khairan. Bánsì ló ń pè yí o Lukú Bánsì hello ó ti cut Lukú Bánsì tó fẹ́ fún wa lówó ni jẹ́ kí n pè é padà o jẹ́ kí n pè é padà o òní ni birthday Alhaji Hasanat Yetunde Wumi. I wish you long life and prosperity. Ẹnìkan send the message sí mi ń sìn. Salaam alaikum Alhaji Shewa Dada. My birthday is tomorrow. I would like to do giveaway to one single person. The amount will be 500,000 naira. I want the money given on my birthday and would prefer that winner is whoever can do asalatu for Nabiyyi Sallallahu. We can hear you on live. Oh, it is me, you, and we can't hear you. Mo rí mẹ́sẹ̀jì yẹn. Ọmọ yẹn lẹ́jà wọ́n ní Honourable Ibrahim Ọlárẹ̀wájú wọ́n lọ́mọ tó láti Kaduna yìí 50,000 naira. Ó ti lọ àbí? Ó ti lọ. Ibrahim 50,000 naira láti ọ̀dọ̀ Honourable Ibrahim ọmọ yẹlẹ́jà Allahu Akbar. Ọláṣẹ́wù Àjà Ọláṣẹ́wù hello
Hello, salaam alaikum. Ọlá Shehu. Ridwan Kula náà pè mí. Àyè tó ní ẹjarí. 200,000 látọ̀dọ̀ Ọlá Shehu. 200,000 fún Ibrahim. 200,000 Ọlá Shehu kò ní bàjẹ́. Ọlá títóbi Ọlọ́run. Inshallah ṣe. Alájùwà Ridwan Kula. Aleykum salam. Ajì Ridwan Kula. Wàláì. 100,000 naira fún Ibrahim láti ọ̀dọ̀ Al-Hajj Ridwanullahi Ọláwálé Kula. 100,000 naira fún Ibrahim láti Kaduna. Jazakumullahu khairan. Ọlá Shehu kò ní bàjẹ́ o. Allahu Akbar 001 3 Allahu Akbar. Àwọn èèyàn gidi ń wo prógámù yìí, àwọn olóríire èèyàn. Now. Èló lọ́wọ́ ọmọ ẹ báyìí. Ẹni tó ń bá mi ránṣọ Seed of Clothing. Hello, Seed of Clothing. Aleykum salam, Seed of Clothing. 20,000 naira. Seed of. Ẹ ṣé. Alhamdulillah. Èló lówó ẹ báyẹn. Mi ń gbọ́. Mo tún rí mẹ́sẹ̀jì ẹnìkan. Mo ń bọ̀ o. Mẹ́sẹ̀jì ń wọlé o. Aláṣẹ Tawakalitu Helping Hands Foundation. Ṣáàtì fún àmọ̀kọ́ àtàtì fẹ́ nìkan ní 50,000 naira ẹlẹ́ẹ̀kan. Ọ̀la ní bẹ́ẹ̀dì wọn. Wọ́n làwọn fẹ́ fún ẹnìkan ní 500,000 naira. Tó bá lè ṣe àsàlátù fún ànábì. Ẹnìkan péré lọ́la. Ẹ̀yin alásàlátù ànábì. Ẹ máa bọ̀. Wọ́n wá ní ọmọ yìí tó ka Qurani tó ń sìn. Àwọn fún ní 200,000 naira. Another 200,000 naira. Wow. Allahu Akbar. Ọmọ tó win ní 50,000 Tawakalitu Helping Hands here lẹ́ẹ̀kan. Ó dà pé ọmọ tó ẹnìkan tó pè láti bọ̀ náà. Ẹ fi Qurani kún fún o. Ẹ wo bí tó ti pè. Allahu Akbar. 200,000 ló wọ́n mọ̀ yí dábàá yìí. 880,000. Allahu Akbar. O tó rí mẹ́sẹ̀jì ẹnìkan o. Allahu Akbar. 880,000. 880,000 láti Kaduna. Kọ́lọ́njọ́ nínú àánú ẹ̀. Ọmọ yẹn try, wallahi ọmọ yẹn try. Ó jẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀. Mo tún wá mọ̀ mo tún cancel kí náà ń gbórúkọ ẹ̀. First question ẹ̀ mo tún cancel ẹ̀. Ó wá fi Qurani mú mi. Bí àbá dẹ̀ fẹ́ mú mi láyé, Qurani ni kò fi mú mi. Wá sí lè fi Qurani mú mi ló bá parí o, ló bá tán o. Kọ́lọ́njọ́ ọmọ náà kọ́lọ́njọ́ lálùbáríkà. Ọlá Shehu ti send owó wọn o. Born to lead l'Amẹ́ríkà. Born to lead l'Amẹ́ríkà. Brother mi alálùbáríkà. Ojú òní tí ẹ lágbára Ọlọ́run. Mo ń rí mẹ́sẹ̀jì ẹ̀mí mọ́ tó fẹ́ kọ síbẹ̀. Alhamdulillah. Kó wá já sí wípé Lukman bá ń ṣe òṣèjàre jẹ́ kí n pè. Kó wá já sí pé ọjọ́ Friday owó Aṣíwájú Bọ́lá Tinubu lọ́mọ yìí lọ pé wọlé o. Láti ọ̀dọ̀ brọ́dà mi Born to Lead l'Amẹ́ríkà. Wọ́n ní on behalf of brọ́dà àwọn tó ṣaláìsí níjọ́ Friday. Àwọn fún ọmọ náà ní 50,000 naira. 50,000 naira. Allahu Akbar. 50,000 naira. Ọlọ́run bá ń forí jẹni tó kú o. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀, ọlá ògo ẹ̀.
inshallah mo tó rí mẹ́sẹ̀gì kan bí o tatún ni Almidex Ventures gan ti pè mí Almidex gan ti pè mí ẹ bá ti pè sórí ok Almidex Ventures mo ti ń pè yín padà o Lukman Bansin Taofik Fatai kábíyèsí aláàrẹ Saadu ti lu Saadu lọ́hùn inshallah ọmọọba Taofik Fatai Adéyẹmí Adélékè rẹ Saadu Kingdom 10,000 naira fọmọ yẹn 10,000 naira fọmọ yẹn Almidex Ventures mo ń bọ̀ o 085 mo ń bọ̀ o ẹ fún mi ní orúkọ ẹni tó win lórí TikTok YouTube and Facebook Almidex Ventures Lukman Bansin ta ló lè sàṣàlátù fún ànábì ẹjọ ẹ pé wọlé lọ́la bẹ́ẹ̀ di táwa kálítù epis and nìyẹn o Lukman Bansin ti sọ̀rọ̀ o ó ní àwọn fún ọmọ tó ka Qurani yẹn ní 100,000 naira 100,000 naira